ẹ wojú olè tó ń jí wáyà iná ìjọba ká ńìlọrin. ọwọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni láàbò ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ti tẹ géńdé-kùnrin kan idris ibrahim káyọ̀dé ẹni ọdún 22 tó ń jí wáyà iná ìjọba nínú ọgbà fásitì tìlú ìlọrin ìpínlẹ̀ kwara. arákùnrin ọ̀hún ni ó jẹ́ ọ̀kan lára àwọn aṣọ́gbà inú ọgbà fásitì náà tó sì jẹ́ wípé láti ọjọ́ pípẹ́ ló ti ń hu ìwà ìbàjẹ́ yìí tí ó máa ń jí àwọn wáyà iná tí wọ́n máa ń rì mọ́lẹ̀ tó ń tanná sí àwọn òpópónà inú ọgbà ọ̀hún. ní ọjọ́rùú Wednesday tí í ṣe ọjọ́ 11 inú oṣù kejìlá ọdún tá a wà yìí nílẹ̀ mọ́ bá olóró rẹ̀. nínú àtẹ̀jáde kan látọwọ́ ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni láàbò ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ayọ̀ọ́lá michael ṣọlá tó fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 14 inú oṣù kejìlá ọdún yìí tó tẹ iléeṣẹ́ atótó arére online tv lọ́wọ́ ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé nǹkan bíi aago 1 ọ̀sán lọ́jọ́rùú Wednesday ọ̀hún ni àjọ fìjìláńtẹ́ gba afurasí olè náà mú níbi tó ti ń jí wáyà iná ká tí wọ́n sì fà á lé àjọ civil defence lọ́wọ́. ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ náà kọ́mándàǹtì umar j.g. mohammed ṣàlàyé pé àwọn yóò fojú ọ̀daràn náà bá ilé-ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí kí ó lè jìyà tó tọ́ lábẹ́ òfin. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣeun tẹ́ ẹ ti ń